nílé lóko ni àbí lẹ́yìn odi, òkè òkun ló wà, Amẹ́ríkà ló wà, Brazil ló wà, Canada ló wà, ẹ jẹ́ ká máa rántí pé béwúrẹ́ bá jẹ lọ á padà wálé lọ́jọ́ kan, bágùtàn bá jẹ lọ á padà wálé náà ni, àjẹ ẹ̀wẹ̀yìn ìní ibẹ̀lẹ́dẹ̀ jẹ́, ẹ jẹ́ ká rántí ilé gbogbo mùtúmùwà. Àṣà yìí ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo ẹ̀yin agbáṣà níyì, ẹ jẹ́ ká máa gbáṣà wa níyì, ẹ jẹ́ ká gbáṣà lárugẹ gbogbo mùtúmùwà. Ẹ káàbọ̀ sí ìkànnì àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Nílẹ̀ Yorùbá pátápátá, bóyá ní Nàìjíríà ni àbí ní gbogbo ibikíbi tí ẹ bá wà all over the world, màá bẹ̀ yín, màá rọ̀ yín, ẹ bá wa tún àṣà máa gbé níyì, ẹ máa gbé àṣà ga, ẹ máa gbé àṣà lárugẹ. Ibi tẹ́ ẹ gbé dé, òòṣà òkè á máa tì yín lẹ́yìn ni o, wọn ò ní tì yín lójú. Lágbára Ọlọ́run ọba alálẹ̀ Yorùbá, léyìí tó jẹ́ ká máa sọ, ká máa wí, kó dẹ̀ jẹ́ wípé wíwí wa ó ń bọ́ sí etí ọmọ aráyé, kò ní jẹ́ kí gbogbo wọn ó sì sọ pátápátá. Yálà láti ara àwa tá à ń fi aṣọ gbé àṣà níyì ni, tá à ń fi ọ̀rọ̀ sísọ gbáṣà níyì ni, tá à ń fi ẹwà gbé àṣà níyì ni, àbí àwa tá à ń fi gègé, gbẹ́nàgbẹ́nà, oníṣẹ́ ọnà àti oríṣiríṣi ọ̀nà tí èèyàn mọ̀ tó fi ń gbáṣà níyì. Irinṣẹ́ wa ò ní dojú ìjà kọ wá o, ẹ jẹ́ ká múra sí ohun tá a bá mọ̀ ọ́ ṣe. Ọ̀rọ̀ ni wọ́n bá mọ̀ ọ́ sọ ni, gẹ́gẹ́ bíi tèmi Olaoriki, ẹ jẹ́ agbáṣà níyì o, gbogbo ọmọ Yorùbá mo máa ń bẹ̀ yín o, ẹ jẹ́ agbáṣà níyì o, ẹ jẹ́ ká máa gbáṣà níyì nílé lóko àti lẹ́yìn odi, gbogbo wa pátápátá. Irinṣẹ́ wa ò ní dojú ìjà kọ yín, ẹ jẹ́ ká yá àṣàmì ẹ̀. Nílé lóko ni àbí lẹ́yìn odi, òkè òkun ló wà, Amẹ́ríkà ló wà, Brazil ló wà, Canada ló wà, ẹ jẹ́ ká máa rántí pé béwúrẹ́ bá jẹ lọ á padà wálé lọ́jọ́ kan, bágùtàn bá jẹ lọ á padà wálé náà ni, àjẹ ẹ̀wẹ̀yìn ìní ibẹ̀lẹ́dẹ̀ jẹ́, ẹ jẹ́ ká rántí ilé gbogbo mùtúmùwà. Àṣà yìí ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo ẹ̀yin agbáṣà níyì, ẹ jẹ́ ká máa gbáṣà wa níyì, ẹ jẹ́ ká gbáṣà lárugẹ gbogbo mùtúmùwà. Àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ.